Dayọ Amusa tú àṣírí ńlá. Àwọn ọkùnrin fojú mi rí màbo kí n tó dọlọ́mọ láyé. Kì í ṣe tuntun mọ́ pé òṣèré obìnrin ilẹ̀ wa ní Dayọ Amusa tí àwọn olólùfẹ́ rẹ̀ máa ń pè ní Déwùmí Ìbẹ̀rù ti bí ọmọkùnrin làǹtìlanti ní bí oṣù méjì sẹ́yìn tí orúkọ rẹ̀ sì ń jẹ́ Abdulrasheed Irewamiri. Ṣùgbọ́n ọ̀pọ̀ àṣírí ni àwọn ènìyàn kò mọ̀ nípa bí òṣèrébìnrin yìí ṣe di ọlọ́mọ láyé, ohun tí àwọn ọkùnrin fi ojú rẹ̀ rí àti àwọn nǹkan tí ó là kọjá kí ó tó di ìyá àbúrò. Tí èèyàn bá gbọ́ ẹ̀rí àti ìtàn Dayọ̀ yìí, kò ní bú àwọn òṣèré tàbí gbajúmọ̀ tàbí ẹnikẹ́ni tó ń wojú Ọlọ́run fún ọmọ. Ọ̀pọ̀ ènìyàn ló máa ń sọ̀rọ̀ sí àwọn gbajúmọ̀ bí ẹni pé wọn kì í ṣe ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa. Oríṣiríṣi nǹkan tí àwa ọmọ ẹ̀dá ń là kọjá ni àwọn náà ń là kọjá, èyí tí kò sì fi yẹ kí àwọn ènìyàn tàbí àwọn olólùfẹ́ wọn máa sọ̀rọ̀ kòbákùngbé sí wọn àbí kí wọ́n máa yẹ̀yẹ́ wọn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń ṣe lórí ayélujára. Lóòótọ́ ni wọ́n jẹ́ ìlúmọ̀ọ́ká, ṣùgbọ́n ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa náà ni wọ́n. Ọ̀pọ̀ ènìyàn ló lami lójú nígbà tí wọ́n gbọ́ nǹkan tí arábìnrin yìí là kọjá kí ó tó di ọlọ́mọ láyé, tí àwọn míì sì ń ṣépè fún àwọn tó ti fi ọmọ bú àti àwọn tó ṣe yẹ̀yẹ́ rẹ̀ lásìkò tí ó ń la ìṣòro náà kọjá. Ṣùgbọ́n tí ọ̀pọ̀ ò mọ ohun tí òṣèrébìnrin yìí tó jẹ́ ọmọ bíbí ìlú Ìjẹ̀bú náà ń bò mọ́ra. Dayọ̀ ní èròǹgbà òun ni láti dọlọ́mọ láyé, ṣùgbọ́n gbogbo bí òun ṣe gbìyànjú tó, gbogbo ìgbésẹ̀ náà kò so èso rere kí Ọlọ́run tó wá padà dá sí ọ̀rọ̀ òun. Òṣèrébìnrin náà ní ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni oyún bàjẹ́ lára òun. Bẹ́ẹ̀ ni òun gbìyànjú láti lo ọ̀nà ìgbàlódé kí òun lè lóyún, ṣùgbọ́n pàbó ni gbogbo rẹ̀ já sí. Èyí tó sì burú jù níbẹ̀ ni ìgbà tí òun ní ìpèníjà ìlera kan tí wọ́n sì sọ wípé àfi kí wọ́n yọ ilé ọmọ òun kúrò. Òṣèré yìí ní òun kọ̀ láti ṣe eléyìí, òun sì fi ìgbàgbọ́ òun rọ̀ mọ́ Ọlọ́run pé yóò ṣe èyí tó dáa fún òun. Dayọ̀ ṣe àìmẹ́nubà ìrírí rẹ̀ lọ́dọ̀ àwọn ọkùnrin. Ṣé èyí tó fẹ́ tìyẹn lọ fún obìnrin míì lóyún ni ká sọ ni? Àbí èyí tó fẹ́ tìyẹn ní dandan ó gbọ́dọ̀ bímọ láàrin ọdún tí wọ́n fẹ́ra wọn? Àbí èyí tó ní òun kò lè dúró de ìyanu Ọlọ́run mọ́? Obìnrin yìí sọ bí ẹ̀gàn àti ìtìjú ṣe bo ayé rẹ̀ ní àsìkò ìlàkọjá yìí, tó sì jẹ́ wípé òun fi gbogbo ìgbàgbọ́ òun sí ọ̀dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n lẹ́yìn gbogbo èébú, ẹ̀gàn àti ìlàkàkà, Ọlọ́run rántí arẹwà òṣèrébìnrin yìí, ó sì di ìyá ọlọ́mọ gẹ́gẹ́ bí ó ṣe ń bẹ Ọlọ́run láti ọjọ́ ìwá. Ẹnu òṣèré yìí ni ọ̀rọ̀ yìí ti lè dùn. Báyìí ni Dayọ Amusa ṣe ṣe àlàyé ohun tí ó là kọjá kó tó di ìyá àbúrò lórí ìkànnì ayélujára rẹ̀. Dayọ Amusa ní, mi ò tilẹ̀ rò pé irú àsìkò yìí lè wáyé rárá, ṣùgbọ́n Ọlọ́run fara rẹ̀ hàn. Níwọ̀n ìgbà tí mo lè rántí, mo mọ̀ lọ́kàn ara mi pé ó wu èmi náà kí n di obìnrin pípé, obìnrin tòótọ́, ìyàwó lọ́ọ̀dẹ̀ ọkọ àti ìyá àwọn ọmọ. Ṣùgbọ́n ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lóyún bàjẹ́ lára mi ní ọdún 2015. Nígbà tí ó sì yá, mo ní àrùn kan tó jẹ mọ́ ilé ọmọ. Àwọn dókítà dábàá láti yọ ilé ọmọ mi kúrò nítorí wàhálà tí àrùn náà máa ń fún mi tí mo bá fẹ́ ṣe nǹkan oṣù. Ṣùgbọ́n mo pinnu láti má ṣe gba àbá yìí wọlé o. Mo pinnu láti jà. Wọ́n fún mi ní àwọn oògùn oríṣiríṣi láti lò. Mò ń gba abẹ́rẹ́, wọ́n sì ń fún mi ní ìtọ́jú àti àyẹ̀wò oríṣiríṣi láti má jẹ́ kí ohun tó ń wù níbi ilé ọmọ yìí dàgbà sí. Lẹ́yìn èyí ni ìyàwó ẹ̀gbọ́n mi gbà mí ní ìmọ̀ràn pé kí n wá sí UK láti wá gba ìtọ́jú lórí àrùn tí ó ń ṣe mí. Ọjọ́ 14 oṣù kejì ọdún 2015 ni mo ṣe iṣẹ́ abẹ ní ìlànà tí kò ní la kí wọ́n fi abẹ la ikùn mi lọ, nítorí ẹ̀rù ń bà mí pé kí wọ́n má fi abẹ la inú mi. Dayọ̀ ṣàlàyé síwájú pé nígbà tí ó di ọdún 2016, èmi àti ẹni tí mò ń fẹ́ lọ́dún náà tún gbìyànjú lórí ọ̀rọ̀ ọlọ́mọdé. Mo gbìyànjú láti lóyún nítorí ara wa méjèèjì ló ti jọ wà lọ́nà láti rí àkọ́bí wa. Ṣùgbọ́n àsìkò náà ni wọ́n ṣe àkíyèsí pé ọ̀kan nínú àwọn ilé ọmọ mi ti bàjẹ́, yóò sì ṣòro fún mi láti lè dá oyún ní fúnra ara mi. Ọkùnrin lọkùnrin yóò máa jẹ́ lọ́jọ́kọ́jọ́. Ẹni tí èmi rẹ̀
jọ ń fẹ́ra lásìkò ìgbà náà jáde lọ fún obìnrin mìíràn lóyún níta láì sọ fún mi, ó sì bí ọmọ ọkùnrin. Lẹ́yìn gbogbo wàhálà lọ́tùn lósì, àjọṣepọ̀ náà forí ṣánpọ́n, oníkálukú sì bá ọ̀nà tiẹ̀ lọ. Ọ̀rọ̀ ọjọ́ mi lélẹ́yìí o. Nígbà tí ó tún di inú oṣù kínní ọdún 2019, èmi àti ẹni tí ó yẹ kó ṣe ọkọ mi nígbà náà tún bẹ̀rẹ̀ sí gbìyànjú kí n lè lóyún, ṣùgbọ́n pàbó ni gbogbo ìgbésẹ̀ náà já sí. Èyí ló mú kí a gbìyànjú ọ̀nà ìgbàlódé tí wọ́n ń pè ní IVF, ṣùgbọ́n ibi pẹlẹbẹ náà ni gbogbo ìgbìyànjú tá a gbà yìí fi lélẹ̀. Ẹni tí mo fẹ́ nígbà náà kò ní sùúrù pẹ̀lú mi, ojú ń kan láti lọ́mọ tiẹ̀ nítorí òun náà ti dàgbà, ó ti lé lọ́mọ 40 ọdún nígbà náà. Ó wá mú àmọ̀ràn wá pé kí n gba òun láàyè kí òun fún obìnrin míì lóyún, kí èmi sì tẹ̀síwájú nínú ọmọ ìyanu tí mò ń wá. Nígbà tí ìyẹn ò sì tẹ́ mi lọ́rùn, òun náà lọ. Lẹ́yìn oṣù díẹ̀, ó fún ọmọbìnrin kan lóyún. Níṣe ni gbogbo ayé sún mi nígbà náà, tí inú mi sì bàjẹ́ gidigidi. Mi ìbẹ́ nìkankan ṣe mọ́, mo sì ya ara mi sọ́tọ̀. Níṣe ni mò ń dá wà, ohun gbogbo yọ lọ́kàn mi. Ohun tó nítumọ̀ sí mi tẹ́lẹ̀ tó sì máa ń múnú mi dùn kò rí bẹ́ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni mo jìnnà sáwọn mọ̀lẹ́bí mi àti àwọn ọ̀rẹ́ mi. Iṣẹ́ mi pàápàá faragbá nínú gbogbo wàhálà yìí nítorí ṣe ló yọ lọ́kàn mi pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ni mo fi ní ìpòrúru ọkàn, bó tilẹ̀ jẹ́ wípé àwọn tó ń rí mi níta rò pé ohun gbogbo ń lọ déédéé pẹ̀lú mi gẹ́gẹ́ bí mo ṣe máa ń fẹ́ kí àwọn ènìyàn gbàgbọ́. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀ náà, mo ní ìgbàgbọ́ àti ìrètí nínú Ọlọ́run pé yóò gbọ́ gbogbo àdúrà kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn mi, yóò sì fún mi ní ìdáhùn sí ìfẹ́ ọkàn mi. Ohun tí ó dùn mọ́ mi nínú jù tó sì ṣe iyebíye fún mi ní àyípadà tọ́lọ́run mú bá ọkàn mi lásìkò tí mò ń dúró dè yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ orúkọ làwọn ènìyàn ń pè mí, débi wípé àwọn kan lanu láti pè mí ní àgàn. Àwọn kan máa ń ní èrò pé tí ènìyàn bá ń rẹ́rìn-ín tí kì í korò ojú, ohun gbogbo ń lọ déédéé fún wọn ni bí wọ́n bá sọ̀rọ̀ nípa rẹ̀ tàbí tí wọn ò bá sọ̀rọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n nǹkan tí àwọn ènìyàn ò mọ̀ ni wípé ó máa ń nira láti wà nínú ìdùnnú tàbí ipò tó dáa tí ènìyàn bá ń la ìrora àìrọ́mọbí kọjá. Ṣé ìdálẹ́bi ojoojúmọ́ lèèyàn fẹ́ sọ ni? Àbí iyèméjì? Àbí oríṣiríṣi orúkọ tí àwọn ènìyàn ń pe onítọ̀hún? Àbí ìbẹ̀rù ohun tó ṣeé ṣe kó ṣẹlẹ̀? Ìnira tó wà nínú dídúró, fífi ara ẹni wé àwọn míì, ìbànújẹ́ ọkàn àti ìbínú. Ohun tó nira gidigidi ni. Ìbànújẹ́ ńlá sì ni, èyí tó máa ń ní ipa tí kò dára lórí ìlera ara wa, àjọṣepọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn, iṣẹ́ wa tá a yàn láàyò, àwọn ibi tó yẹ ká ti ṣe dáadáa àti àwọn ètò ìnáwó wa pàápàá. Nígbà tí Dayọ̀ ń ròyìn ipa tí ìyá rẹ̀ kó nínú àwọn ìrìn àjò tó là kọjá náà, òṣèrébìnrin yìí ṣàlàyé pé màmá òun, ẹni tí ó jẹ́ gbogbo ayé òun, ló mú àmọ̀ràn wá pé kí òun kúrò ní Nàìjíríà kí òun máa lọ sí Amẹ́ríkà tàbí UK. Dayọ̀ ní ìyá òun máa ń sọ wípé kí òun kúrò nílé jáde lọ sí agbègbè mìíràn nítorí wípé ó hàn wípé òun kò gbélé ayé mọ́, ayé ló ń gbé òun. Àsìkò kan sì wà tí ìyá náà ra tíkẹ́ẹ̀tì tí òun yóò fi rin ìrìn àjò fún òun nítorí pé òun kò ṣiṣẹ́, kò sì fi bẹ́ẹ̀ sí owó lọ́wọ́ òun. Ó ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àrọwà màmá òun gbà láti fi Nàìjíríà sílẹ̀. Ó ní àsìkò náà ni ohun gbogbo yí padà fún òun. Dayọ̀ ní òun kúrò ní Nàìjíríà, òun sì padà pẹ̀lú ọkàn tó fúyẹ́. Ṣùgbọ́n lẹ́yìn tó ti ìrìn àjò náà dé, ìṣẹ̀lẹ̀ mánigbàgbé kan tún ṣẹlẹ̀ sí i. Òṣèré yìí nígbà tó di ọdún 2023, lásìkò tí à ń sọdún Kérésìmesì tí gbogbo mọ̀lẹ́bí wa máa ń ṣe pẹ̀lú àwọn àbúrò mi àti àwọn ọmọ wọn àti àwọn ìbátan wa gbogbo pẹ̀lú àwọn ọmọ wọn. Mo rántí pé igun kan ni mo rọra jókòó sí nígbà tí àwọn mọ̀lẹ́bí mi tó kù ń jó, tí wọ́n ń kọrin, tí wọ́n ń gbádùn ara wọn. Àdúrà ni mò ń gbà ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn mi pé kí Ọlọ́run jọ̀ọ́ kó má jẹ́ kí n ṣe ọdún 2024 ní èmi nìkan. Mo gbàdúrà pé kí n ṣe ọdún 2024 gẹ́gẹ́ bí obìnrin tó pé. Nígbà tí mo padà dé ilé lálẹ́ ọjọ́ náà, ara mi ò gbá mọ́. Mo sunkún, mo pariwo débi pé ọ̀fun mi fẹ́ẹ̀ bẹ́. Mo rántí bí mo ṣe mu ọtí àmupara ní ọjọ́ náà pẹ̀lú èròǹgbà pé eléyìí yóò mú mi gbàgbé gbogbo ìṣòro mi. Mo mu ọtí náà
débi wípé nígbà tí mo jí inú èébì tí mo bì ni mo ti bá ara mi láàárọ̀ ọjọ́ kejì. Ó jẹ́ ohun tó ṣe ni láàánú tó sì bà mí lọ́kàn jẹ́ gidigidi. Ìwà ẹ̀gbin tí mo hù sí ara mi yìí rí mi lára gidigidi, níṣe ni mo sì bẹ̀rẹ̀ sí ní sunkún. Dayọ Amusa ní òun rántí bí òun ṣe jókòó sínú èébì òun tí òun sì yí ìṣẹ̀lẹ̀ náà sí àdúrà. Ó ní òun gbàdúrà pé kí Ọlọ́run fọ gbogbo ohun ìríra tó wà nínú ayé òun kúrò, ó sì ṣe ohun gbogbo tí ń ṣe ti òun láṣepé láìpẹ́. Òṣèré yìí ní lẹ́yìn tí òun gba àdúrà yìí tán, òun bọ́ sí ilé ìwẹ̀, òun sì wẹ̀, òun sì bọ́ síta bí ẹni pé nǹkan kan kò ṣe òun. Ó ní òun mọ bí wọ́n ṣe máa ń pa nǹkan mọ́ra débi wípé bí inú òun bá bàjẹ́ òun á sì máa rẹ́rìn-ín. Dayọ̀ ní lálẹ́ àìsùn ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2023 lásìkò àdúrà tá máa ń gbà wọnú ọdún tuntun. Kókó ẹ̀bẹ̀ àdúrà mi ni wípé kí Ọlọ́run tú ìtàn ayé mi kọ, ó sì jẹ́ kí aráyé fi orúkọ tuntun pè mí. Inú mi sì dùn pé Ọlọ́run gbọ́ àdúrà yìí nítorí ó padà fìrè wá mi rí. Fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń làkàkà tí ẹ sì ń retí ẹ̀rí tiyín náà, ẹ dákun, mo fẹ́ kí ẹ mọ̀ wípé ẹ̀yin nìkan kọ́ ni ẹ̀ ń la eléyìí kọjá. Kò sí ohun tó rọrùn nípa ìrìn àjò yìí rárá, kí ẹ sì mọ̀ lọ́kàn yín wípé ẹ ṣe ohun kan láti máa la irú ohun tí ẹ̀ ń là kọjá yìí. Mo sì ń lo ẹ̀rí mi yìí gẹ́gẹ́ bí ohun èlò àfọwọ́kàn lórúkọ yín nínú irú ìṣòro yòówù kẹ́ lè máa là kọjá. Ẹ máa jẹ́rìí sí àánú àti agbára Ọlọ́run. Báyìí ni Dayọ̀ kọ ẹ̀rí tó múni lọ́kàn náà tí àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní káàánú rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn míì ń gbàdúrà fún òun àti ọmọ rẹ̀ tí àwọn mìíràn sì ń bá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sọ ẹ̀gàn rẹ̀ dògo. Tí ẹ ò bá gbàgbé, ìgbà kan wà tí ẹnìkan jáde tó sì bẹ̀rẹ̀ sí rọ òjò èébú fún Dayọ Amusa pé kò ní ìrònú. Ó ní pẹ̀lú ipò àgàn tó wà tí kò rọ́mọ bí, tí kò yé tí kò pa, kò tún ní ìrònú. Ọ̀pọ̀ àwọn ènìyàn ló dá sí ọ̀rọ̀ náà lórí ayélujára tí wọ́n sì ń bu ẹnu àtẹ́ lu ẹni tó kọ ọ̀rọ̀ náà. Àìmọye ìgbà ni àwọn ènìyàn sì ti fi ọ̀rọ̀ pé kò lọ́kọ bú. Kódà nígbà tọ́lọ́run tún dá a lóhùn tó tún bímọ tán, dípò kí wọ́n máa bá a dúpẹ́ kí wọ́n kí kú oríire, bàbá ọmọ rẹ̀ ni wọ́n tún ń béèrè. Níṣe ni òṣèrébìnrin Dayọ Amusa sì dá àwọn tó ń béèrè bàbá ọmọ rẹ̀ lóhùn pé tí ọkọ tí wọ́n sọnù ni, tí wọ́n ṣe ń béèrè ẹni tí òun bímọ fún.